ògùn tọmọdé ò bá tètè rìn lọ́tùnlọ́tùn la sọ áyán, lọ́tùnlọ́tùn la sọ ọ̀yẹ̀lẹ̀, lọ́tùnlọ́tùn la sọ àwọn ìyá mi, abapá hẹ, abẹsẹ̀ hẹ, abìnrin àṣà lẹ́sẹ̀ méjèèjì hẹ́rẹ̀hẹ́rẹ̀. Tíyàn bá bímọ tí ò bá tètè rìn, ṣẹ́rẹ́ àwọn bàbá wa ń jọ wọ́n máa tètè ṣàkíyèsí nǹkan. Tíyàn bá bímọ tó bá wà exceptional, wọ́n á ti mọ̀ látìgbà tó bá ti dénú ayé, wọ́n á ti wo àwọn àpẹẹrẹ kan, wọ́n wá tètè fi àwọn àgbo kan, wọ́n á fi kó lójú. Tí ó bá ti ẹ̀wà exceptional kò ní pọ̀ púpọ̀ nítorí pé àwọn àgbo tán fi kojú rẹ̀ yẹn á reduce gbogbo àwọn nǹkan tó bá lè jẹ́ kó wà exceptional. Kí là máa ń lò fọmọ tí ò bá tètè rìn? Táwọn bàbá wa ti rò pé ọmọ yìí ti ń pọ́dún kan, ó yẹ kó ti máa dúró, ó ti ń pé ọdún kan àtoṣù mélòó, oṣù mẹ́ta, wọ́n ti rò pé ó yẹ kó ọmọ yìí ti máa fẹsẹ̀ lélẹ̀ kó ti máa rìn. Tó bá wá ṣẹlẹ̀ pé abímọ kò tètè rìn, àwọn nǹkan rẹ̀ pọ̀. Ibi tí èèyàn bá mọ̀ mọ́ ni, ibi tí èèyàn bá sọ mọ́ ni. Ṣùgbọ́n kan lára rẹ̀ tó rọrùn rèé. Iṣẹ́ rẹ̀ tí mo mọ̀ pọ̀, alágbo rẹ̀ ń bẹ tó jẹ́ pé nígbà tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ jí, tí ò ti sọ̀rọ̀ sẹ́nìkan, òun ló fi ṣan ọmọ òun lára báyìí láti bàrá àdì sísàlẹ̀. Ṣùgbọ́n nǹkan la fẹ́ sọ lénìí. Èyí tá a fẹ́ mẹ́nu bà lónìí ni èyí tá a fi ẹsẹ̀ ehoro mẹ́rẹ̀ẹ̀rin ṣe. Ṣẹ́ríṣẹ́ yìí tó bá ti sin, o lè lò fógún ọmọ, o lè lò fọ́gbọ̀n ọmọ. Ẹsẹ̀ ehoro ni. Ẹ rí i pé yàtọ̀ sí ehoro tàná tá a lò tòyìnbó ń tàná. Ẹsẹ̀ ehoro ti inú igbó nì. Ẹ sì rí i pé ehoro inú igbó a máa sáré, ó yára gbéra ńlẹ̀. Ehoro òyìnbó òun tiẹ̀ wọ́n ti bọ́ ojú kan ní ó wà. Bẹ́ẹ̀ bá lo ẹsẹ̀ ehoro ìbò kò ní ṣiṣẹ́ o. Ṣùgbọ́n ẹsẹ̀ ehoro tinú igbó òun lẹ́ lò, òun ní tested confirm ni. Ẹ̀ẹ́dẹ̀ jó pẹ̀lú odidi atare kan. Ẹ lè lo atare àjà, ẹ lè lo atare normal, kò sí èyí tẹ́ ẹ lò tí ò lọ. Tẹ́ ẹ bá ti jó ẹ lọ síbì kan. Bó la ṣe fi síngbẹ́rẹ́ fọ́mọ tí ò bá tètè rìn. Kìí ṣe yíká ọrùn ẹsẹ̀ o, ẹ kàn sí mẹ́ta mẹ́ta tàbí ẹyọ kọ̀ọ̀kan lókè ẹsẹ̀ báyìí. 1, 2, 3. Kọ́ra bó ṣe ẹyọ kọ̀ọ̀kan, dandan kọ́ ni kó hàn bó jẹ́ kàn fi rá ẹsẹ̀ kínní, ẹsẹ̀ kejì, 1, 2, 3. Ẹ rí i pé ńgbà tí ó bá fi tó ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ẹ rí i pé tó bá jẹ́ pé kò lè máa dúró mọ́ nǹkan tẹ́lẹ̀ yóò máa dúró díẹ̀díẹ̀. Tó bá jẹ́ pé ń ti ń dúró àti gbẹ́sẹ̀ òun lẹ̀rú ń bà á, yóò máa gbẹ́sẹ̀ òun díẹ̀díẹ̀. Ó lè kọ́kọ́ máa gbé tábàtàbà, àti ìgbà ìtọ́sẹ̀ kan tó bá ti tọ́mọ tó rìn ní o. Kèké tó wàá ṣe fọ́mọ oṣù mẹ́fà, ó àá máa retí kọ́mọ oṣù mẹ́fà orin o. Ẹ má sì mí gbọ́ o. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ọmọ tó rìn tó ti lé lọ́dún, tá a ti wò pé ọmọ yìí ti ń naró mọ́ nǹkan, ó ti ń dúró, ó jẹ́ kó ti máa gbé díẹ̀díẹ̀ tí ó tètè gbé, tá a ti wò pé ọmọ yìí ti ń wọdún kan àbọ̀ lọ, ń wọdún méjì lọ rẹsẹ̀ ehoro mẹ́rin lọ́jà. Ìwọ kan síngbẹ́rẹ́ kojú pẹ̀lú di atari kàbátari àjà, síngbẹ́rẹ́ mẹ́ta mẹ́ta ṣe lókè ẹsẹ̀. Ó rí wípé ìrọ̀rùn ni ó padà máa gbé. Irú eléyìí ṣẹ̀ṣẹ̀ o. Ara àwọn iṣẹ́ bàbá mi ní kọ́lọ̀ máa fọ̀nà kẹ́ bàbá mi Edward Òrìṣàtọ́lá. Iwájú tí bàbá mi kọjú sí, kọ́lọ̀ ń jẹ́ ọmọ ẹ̀dá, ẹ̀yìn tó sì fílẹ̀ kọ́ mọ́ bàjẹ́. Ara àwọn iṣẹ́ tí ọmọ fi ń tún rìn ń bẹ, alágbo rẹ̀ ń bẹ lóríṣiríṣi. Alágúnmọ rẹ̀ ń bẹ lóríṣiríṣi tá a fi fọ́kọ ọmọ. Èyí tá a fi jàkáwọ̀ ojú náà ṣe ń bẹ ọ̀tọ̀ nìyàn. Èyí tá a fàgbó ṣe tó yẹ pé bàrá àdínní ò ti máa wẹ̀ sísàlẹ̀ ń bẹ. Gbogbo àwọn yẹn ìṣètò ní ètò ọjọ́ mẹ́rin. Ṣùgbọ́n èyí tó rọrùn ẹsẹ̀ ehoro, ọ̀tàrí àjàká àbódìdí atari kan jó gbẹ́rẹ́ mẹ́ta lókè ẹsẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àyípadà ó sì dé. Bóyá ipò kan nìwọ náà wá, wọ́n náà pè Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. Àbí bóyá ọ̀rọ̀ òwe ìgbélu ni, àrùn ara kan ni, ọfà ni, ara títa ni, ara yíjájẹ ni, àti gbé ẹsẹ̀ ní máa ń le fún wọn. Gbogbo ẹsẹ̀ rẹ ní kú jẹ̀yìnjẹ̀yìn, gbogbo ẹsẹ̀ rẹ ní kú táìtáì, ọwọ́ kú táìtáì, stroke ni, àbójútì ẹ̀ ni wọ́n ti níwọ̀ lè ríran mọ́. Wọ́n pín Fágbénró ọmọ Òrìṣàtọ́lá pẹ̀lú àṣẹ Ọlọ́run ó dúpẹ́ fọ́lọ́run. Àbí tọ̀ ṣúgà ni. Wọ́n náà pín Fágbénró ọmọ Òrìṣàtọ́lá pẹ̀lú àṣẹ Ọlọ́run ó dúpẹ́ fọ́lọ́run. Ọ̀ tí wá náwó náà wọ́n ti ní ìtọ̀ ṣúgà yìí kò sí ọ̀nà àbáyọ fún. Wọ́n pín Fágbénró ọmọ Òrìṣàtọ́lá pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, àtẹ̀tìlẹ́yìn àwọn àgbàlagbà. Lọ́wọ́ kan tá a bá ti fún ọ láwọn nǹkan rẹ̀ ni ó sì máa wálẹ̀.
pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò sì bọ́ láàmú. ẹ má jà á sùn o. béèyàn bá ti sùn kò ní sùn o. àbí tó àtọ̀jú ń tiẹ̀ ṣẹ́jú lọ ń tọ̀ ọjọ́ máa sùn. nọ́mbà tó pè mí sí rèé 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383. tó bá anywhere tẹ́ ẹ bá wà ìlú Ìlọrin ni mo wà o. bóyá àrùn kan ló wọ́n bá yí àbí stroke àbí nǹkan kan tẹ́ ti náwó tí ọ̀sán náà bá yọ ẹ máa bọ̀ wá ìlú Ìlọrin lọ́dọ̀ Fágbénró ọmọ Òrìṣàtọ́lá. àbọ́fà kan ni ọjẹ́ nǹkan lójú oorun ó ti wá di wàhálà ṣe ọlọ́run ọ̀wá fẹ́ rọ́nà àbáyọ mọ́ wọ́n pe Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé. ìlú Ìlọrin tí mo wà agbo ọba ni anyway àtẹ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin ẹ̀yẹ kan gbọ́kadà ẹlẹ́ni lọ sí ilé epo Ibrolac lágbo ọba. anyway àtẹ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin ẹlẹ́ni lọ sí ilé epo Ibrolac lágbo ọba. tẹ bá ti dá agbo ọba ìsọ̀kalẹ̀ nílé epo yẹn ẹ kọjú sí títí ọlọ́dẹ kọ̀yìn sínú ilé epo yẹn ẹ wo apá àlàáfíà yín bí òpónà méjì ní other side ẹ rí transformer kan ẹ wá rí fọganáísà kan lára transformer yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹ wá rí sáńbọọdù mi lára transformer yẹn Òrìṣàtọ́lá Ifágbénró herbal medicine limited. junction tí transformer wà tí fọgá wà tí sáńbọọdù wà ní wọ́n ń pè ní Olú guest house junction. ẹ bèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé àní dààmú o àní fàìsàn ló gbà o ikú òjijì ò ní pa wá o àrùn ò ní ṣe wá o ẹ like ẹ share ẹ comment ire o ire gbàngbà.